Mo tún kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí lójúmọ́ tech níbi tí a ti ń kọ́ra ní AI ní èdè Yorùbá. Lónìí mo fẹ́ sáré fi wọ̀n wá bí a ṣe lè sọ text di audio, ọ̀rọ̀ tí a kọ ká wá sọ di ohùn. Àwọn motivational speakers máa ń lò, àwọn olùṣọ́ àgùntàn bóyá fún money prayer àwọn náà ń lò. Àwa náà lè lò nínú business wa láti fi polówó ọjà wa. A kọ́kọ́ lọ sí ChatGPT, kan lára àwọn irinṣẹ́ AI tí mo ti kọ́ wa náà ni. A kọ́kọ́ lọ síbẹ̀ ibẹ̀ láti máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí eléyìí tó ń jẹ́ prompt wípé kó kọ àwọn nǹkan kan fún wa. Tó bá ti kọ́, a ti copy ẹ̀ ń bẹ̀. A ṣẹ̀ṣẹ̀ wá lọ sí CapCut. Ó yá, ẹ jẹ́ ká lọ sí CapCut. A click lórí CapCut. Bó ṣe máa rí ní láti sọ text, a click lórí new project. Project nìyẹn lórí CapCut. A click lórí create. A lọ mú image ta fẹ́ lò. Tó bá dẹ̀ jẹ́ fọ́tò wa náà ni, tá bá ti mú wá sí ojú fọ́nrán bíbàyí láti sọ text di audio là ń ṣe àti rí. A lè tún extend ẹ̀ tá bá ti click lórí ẹ̀, à fà síwájú, à fà síwájú bí tá bá fẹ́ kó dé. À click lórí text. Tá bá ti click lórí ẹ̀, á gbé wa lọ, à sún síwájú, à mú text to audio. Text to audio là ń ṣe. Bí a ṣe lè sọ àtẹ̀jíṣẹ́ di audio. Ni àti nǹkan tá bá ti generate látòrí ChatGPT ní script wa, òun ni script tèmi fẹ́ lò ní. Mo ti copy ẹ̀ láti ChatGPT, mo ti fi síbí. Àwọn ohun tá lè lò ní àwọn ni mo fàlà sí. Ohun obìnrin, ohun ọkùnrin, tá bá ṣe ń click ẹ̀, ó máa máa sọ̀rọ̀ fún wa. Àwọn ohun tá lè lò ní. Tips to a better sell. A máa gbọ́. Tips to a better sell. Ohun tèmi fẹ́ lò òun ni mo ti mú yìí ti tóbìnrin yẹn. Bá ti mú, á ní ṣé mo fẹ́ split ẹ̀. Tí n bá fẹ́ split ẹ̀, màá ní rárá. Tips to a better self. A better life starts with a better you. Set clear goals. Keep learning. Stay